gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí, ètò wa Masoyinbo. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Owó yín ni o. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ ẹ dáhùn ìbéèrè 10, kẹ́ ẹ má fi èdè míì kún èdè Yorùbá, kẹ́ ẹ dẹ̀ mọ òǹkà yín dáadáa, ló bá tán. Nǹkan táwọn èèyàn ń ṣiṣẹ́ 30 ọjọ́ fún láàárín ìṣẹ́jú péréte kẹ́ ẹ ti ṣe. Kẹ́ ẹ dẹ̀ máa gbé ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan lọ. Ibi tó tún dùn sí, iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ Rerimatics ni wọ́n ń jẹ́, ọkọ̀ bọ̀gìnì ni wọ́n ń tà. Wọ́n wá sọ wípé tí ẹ bá lè lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan yìí, wọ́n á gbọ́kọ̀ kan fún yín. Ọkọ̀ náà ti wà ní sàkání wa o, kẹ́kọ̀ọ́ máa gbé lọ ni, ló bá tán. Ṣùgbọ́n tẹ bá ṣètò yìí tẹ wà ní 100 wálẹ̀, tẹ́ ẹ fi èdè míì kún èdè Yorùbá, àá fún yín nílò owó yẹn lọ́nà 2 lẹ́yìn ètò. Ẹ dúró. Kí ló dé olófòfò? Ṣé èwo ni kẹ́ máa mírí. Kò tí ì tó àsìkò tí máa sọ̀rọ̀. Ẹ sọ̀rọ̀. Ṣé àjọrò yín ni? Kí ló dé? Kí ni mo sọ ẹnu mi àgò? Tẹ́ bá ṣe ètò ìjọ kẹ́dé 10,000 kẹ́sì níbèrè ilẹ̀ lẹ́yìn ètò. Àní kẹ́ máa mẹ́gbẹ̀mí 10 yẹn lọ, kẹ́ máa mú lọ. Ṣùgbọ́n tẹ́ bá tẹ́tì níbèrè ilẹ̀ tẹ́ wá ní rárá mo fẹ́ dáhùn gbogbo ìbéèrè mi. Á fún yín láyè. Tẹ́ bá tún ṣe ń dáhùn ìbéèrè yẹn, owó yín máa gbé pẹ́lí lọ sókè sí ìyẹn náà. Ó dára. Ó dára. Mo mọrú wọn ti múra mi wá. Wọ́n á ti sọ. Kí ló kọ yín? Abimbola Ojelade. Ọjẹ. Bẹ́ẹ̀ni. Abọ́jẹ̀bí. Ojelade. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ràn orúkọ yẹn, Ojelade. Ẹ ṣé. Àwọn wo lọ jẹ? Àwọn eléégún. Ṣé eléégún? A kì í ṣe eégún níran wa. Ẹ máa gbọ́rọ̀ nígboro ẹnu o. Ẹ ń ṣe eégún níran yín. Kí lẹ wá dọ́ jẹ? Àmọ́. Wọ́n bá yín wá. Bẹ́ẹ̀ni. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lẹ̀. Kí ló kọ yín? Arẹwà. Àlàbá. Ó dáa. Ó lọ fi jẹ́ sí. Ọ̀rẹ́ mi. Eré kí la jẹ́ àtẹkùn ṣe. Tẹ́ bá ti mọ́jọ́ màá wá. Ó dáa. Ẹ̀dẹ̀ lọ́rẹ̀ ni. Tẹ́ bá ti mọ́jọ́ màá wá. Ó dùn. Iṣẹ́ ò lẹ ń ṣe? Mo ń ṣe iṣẹ́ aṣerunlóge. Mo dẹ̀ máa ń tọ́jú àwọn arúgbó ní òkè òkun. Ibi ní ìsàlẹ̀ òkun. Ní ìlú ọba. Ibi ní ìlú ìjòyè. Wọ́n ṣe máa ń pè nìyẹn. Àwọn wo ló ń pè bẹ́ẹ̀? Bá a ṣe ń gbọ́ lẹ́nu àwọn èèyàn nìyẹn. Bẹ́ẹ̀ni. Ó dáa. Ìgbà lẹ dé orílẹ̀-èdè Nàìjíríà? Ọjọ́ 1 oṣù 1 inú ọdún tá a wà yìí. Ó dáa. Jẹ́ kán wọnú bẹ̀rẹ̀. Ẹ ti múra wá. Ọ̀gá Àlàbá wọ́n ti sọ pé arẹwà àbí? Ẹ ti sọ fún ọ pé má sọ̀rọ̀ ṣáà máa mérí. Ó dáa. Ó yá. Ìbéèrè ẹ jẹ́ o 928. 2,500 ó lé 8. Bẹ́ẹ̀ni.
bẹ́ẹ̀ ni ó dùn ó dùn ó dùn ó dùn. Mò ń gbọ́. Sọ ọ̀rọ̀ Yorùbá mẹ́ta tí àmì ohùn orí rẹ̀ jẹ́ mímímí. Mímímí. Mẹ́ta. Mímímí. Jẹ́ kó wá. Ọ̀rọ̀ kan. Ọ̀rọ̀ kan. Mímímí. Mímímí. Tówó rí. Tọmọ rí ni. Tówó rí. Mímímí. Jẹ́ kó mí. Jẹ́ kó mí mí. Jẹ́ kí ó mí. Ọ̀rọ̀ kì í ṣọ̀rọ̀ kan ni. Ó gbọ́dọ̀ ní ìtumọ̀ ẹyọ kan. Ṣé kí fún yín lẹ́yọ̀? Sáfẹ́rẹ́. Sáfẹ́rẹ́. Jẹ́ kó sáfẹ́rẹ́ díẹ̀ kó kú díẹ̀ kó tó. I'm sorry for you. Ìgbà yẹn ló máa tó mọ̀ báyé ṣe jẹ́. Ẹni tó ti mọ̀ ẹ́ tẹ́lẹ̀ pẹ́ bí lẹ jẹ́. Ẹni tó ti mọ̀ ẹ́ tẹ́lẹ̀ pọ́rẹ́ lẹ jẹ́. Ọmọge tó ti mọ̀ ẹ́ tẹ́lẹ̀ tó lólùfẹ́. Gbórí wá. Ó dà mo fún yín mo bùn yín. Mímímí gbórí wá. Inú olófòfó ò dùn sí nǹkan tí mo ṣe yẹn ṣùgbọ́n mo fún yín. Gbórí wá. Sáfẹ́rẹ́ ò sí bẹ́ẹ̀ mọ́. Báwo ló ṣe máa wà ń bẹ̀? Báwo mi ò fún yín o. Gbórí wá. Onígbàgbọ́ rẹ̀ rìn ayọ̀. Mo yege. Rere. Mo yege. Mímímí. Túraká. Túraká mi rè mí. Orin tẹ́ ẹ̀kọ́ yẹn ni. Ẹ ṣì mí lọ́nà. Mímímí. Sáfẹ́rẹ́. Ẹ yá bá mi yọ. Ẹ pẹ̀lẹ́. Túraká. Túraká yàtọ̀. Tújúká. Tújúká. Ẹ sọ mí. Kọ́kọ́rọ́. Kọ́kọ́rọ́ alátẹ tó ń ta tẹ́ni. Tújúká. Wọ́rọ́wọ́. Ó dára. Téèyàn bá kí í ṣọmọ nínàkúnà owó kì í síbi o. Àbí? Arẹwà. Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgbò. Ọ̀rọ̀ lẹ́sọ ẹ̀kúrọ́. Ìbéèrè 2,500. 2,500 725 ó yá kí ló sọ? Kí ni Yorùbá ń pè ní dòmíre àmúya? Àmúya. Mo fẹ́ràn bẹ́ẹ̀ ṣe ń ronú. Ya. Mo fẹ́ràn ṣé wọ́n mú àmúya. Ó pakasọ. Ó pakasọ. Ọ̀pẹ̀lẹ̀ bá mi yọ. Ẹ má ti yọ. Mi ò tí ì sọ pé mo ti. Ṣé kí ni? Mi ò tí ì sọ pé mi ò ṣe mọ́. Àmúya àwọn ẹrù tí wọ́n gbà bóyá ẹ̀yà owó tàbí tí wọ́n gbà pé tí wọ́n fi dúró nǹkan tẹ́ fi dúró tí ẹ wá rí owó san tán wá gbà tán ráúráú láti fi dí gbèsè tẹ́ ẹ jẹ òun làmúya. Ó dára. Ìbéèrè 2,200. H23 ó yá. Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn la ti ń gbọ́ pọ̀n. Kí ni ikàn? Ikàn ni
tá a máa ń ré lára ikàn. Ikàn wá lára ọ̀pẹ. Ikàn. Ikàn. Ẹnu oníkàn la ti ń gbọ́. Pọ̀n. Ikàn. Ẹ ti pe kàn yín báyìí ó ti fẹ́. Ṣé kò ń ṣe ẹyìn? Ẹyìn ṣé ẹyìn eléyìí tí wọ́n fi ń ṣepo. Olóòtú. Dúró ó dà kí wọ́n fẹ́ gbà. Ikàn. Ó yá. Ẹnu oníkàn. La ti ń gbọ́n pọ̀n. La ti ń gbọ́ pọ̀n. Ẹ mọ̀. Ikàn. A máa ń jẹ kàn ni. Kí ni? Mo ti mọ̀. Kí ni? Ikàn. Ìgbá. 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 Gardener. Ẹ mọ̀ pé tẹ́ bá mú báyìí. Òun bẹ́ẹ̀ bá ṣe gé. Ó tọ́ ni. Wọ́n á sọ pé ẹnu oníkàn ẹni tó ní ẹni tó fẹ́ jẹ ẹnu ẹ̀ gangan. Báwo ló ṣe yé yín sí? Báwo la ṣe lè lò ó? A lè lò ó ní ìgbà tí wípé ẹni tó ní ọ̀rọ̀ láti ń gbọ́ bó ṣe ṣẹlẹ̀ bó ṣe ẹ jẹ́ kẹ́ni tó lọ́rọ̀ sọ̀rọ̀ ẹni oníkàn láti ń gbọ́ pọ̀n ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ̀yin kọ́ la ṣojú àbí. Bẹ́ẹ̀ni. Bí mo ṣe ń béèrè lọ́wọ́ yín pé tí ìfìwépè bá ti jáde pé kẹ pè mí wọ́n á ní ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n ẹ̀yin. Ẹ ti gbọ́ pọ̀n lẹ́nu oníkàn mi lẹ́kọ̀ọ́ sí àwọn ló bá tán. Ó yá. Ìbéèrè ọ̀rìnlé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó dín mẹ́wàá. Ọ̀rìnlé. Ọ̀rìn 80 ni ọ̀rìn o. Ọ̀rìnlé lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó dín mẹ́wàá. 970. Yorùbá bọ̀ wọ́n ní ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó wá fàbọ̀ sọ́dọ̀ adìyẹ. Kí ni ẹlẹ́yọ̀rọ̀? Yọ̀rọ̀. Ṣé yọ̀rọ̀? Yọ̀rọ̀. Kí ni yọ̀rọ̀? Yọ̀rọ̀ kòkòrò tó máa ń wà ní ara ẹdìyẹ. Ẹdìyẹ. Ẹ má ti parẹ́ olóògbé. Ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà. Ẹlẹ́yọ̀rọ̀. Ẹlẹ́yọ̀rọ̀ bóyá nǹkan ṣe bẹ́ẹ̀. Ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà. Ká tó wá fàbọ̀ sọ́dọ̀ adìyẹ. Ẹlẹ́yọ̀rọ̀ ni ṣẹ́ni tó ń yọ́ mẹ́dìyẹ. Tó ń yọ́ mẹ́dìyẹ. Ó máa yọ́ bí ayọ́. Bí ayọ́kẹ́lẹ́. Ẹlẹ́yọ̀rọ̀ àbí ẹlẹ́yọ̀rọ̀. Kí ló dé? Dúró ní sùúrù. Ṣé bí òtútù tó ni? Rárá, kàn gbé wá. Ó yá. Ẹlẹ́yọ̀rọ̀. Ká tó wá fàbọ̀ sórí adìyẹ. Jẹ́ ká kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó fàbọ̀ sí adìyẹ. Ẹlẹ́yọ̀rọ̀ ni ẹni tí. Ṣé mọ̀ pé àìgbọ́fá làwọ̀ òkè? Ṣé ẹ sún mi síwájú ṣéyàn ni? Sún mi síwájú má jẹ́ dé rẹ̀ yìí sún mi síwájú. Ṣéyàn ni ẹlẹ́yọ̀rọ̀? Rárá. Jàká. Akátá. Akátá. Ojú akátá tó bá fẹ́ yọbọ kì í ṣàdìyẹ ló bá ṣèdárò bàkókò bá yọgi lógo kò bá gọdọ. Ṣẹ́rí ẹlẹ́yọ̀rọ̀ ó máa ń padìyẹ nísìnyí ẹlẹ́yọ̀rọ̀ yẹn
bóyá ẹ dé adìyẹ mọ́nú àgò adìyẹ wá jáde bóyá ó bọ́ jáde kúrò nínú àgò ó wá ń lọ ẹ wá rí ẹlẹ́yọ̀rọ̀ ṣé ẹ mọ̀ pé adìyẹ yẹn ṣe nǹkan tí ò dáa tó fi kúrò nínú àgò ó ń lọ báyìí ẹlẹ́yọ̀rọ̀ ń bọ̀ báyìí ẹ kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ yẹn pé wò torí tẹ́ ẹ̀ bá lé ó máa lọ lé kó lọ padìyẹ ẹ kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ná ẹ wá fà bọ̀ fún adìyẹ pé ẹ wọnú àgò lọ jẹ́ ká kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ná ká ṣe wá fà bọ̀ fún adìyẹ. Ó dà à ń kẹ́kọ̀ọ́. Ẹ pẹ̀lẹ́ wọn tí ì fèbò ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Ìbéèrè òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ẹ jóná ìbéèrè yẹn báwo ló ṣe yé yín sí ẹ lò ní ẹ jẹ́ ká ẹ fún mi ní àpẹẹrẹ lílò ní ayé ta torí kì í ṣe òwe àbí ọ̀rọ̀ Yorùbá nìkan ní ká mọ̀ ṣùgbọ́n kí ni nílò wọn báwo ló ṣe máa wúlò fún wa ní ayé tá a wà yìí nísìnyí. Àwọn kan lè ẹlẹ́yọ̀rọ̀ lọ. Bó ṣe yé mi sí. Bóyá ká. Ẹ pẹ̀lẹ́ ṣó ẹ pẹ̀lẹ́ owó sì kì í síbẹ̀ o téèyàn bá kí í ṣọmọ nínàkúnà ilé yìí. Ká kọ́kọ́ lé ẹni tí bóyá téèyàn bá fẹ́ bá ọmọ wí bóyá tọmọ bá ṣẹ̀ láti ta téèyàn bá fẹ́ bá bóyá kéèyàn má bá wí lójú àwọn tán ti jọ ọjà tàbí tán jọ ṣẹra wọn bóyá kéèyàn má bọmọ wí lójú àlejò. Ta ni ẹlẹ́yọ̀rọ̀ ń bẹ̀? Àlejò. Ni ẹlẹ́yọ̀rọ̀ ìyẹn ni wípé ẹlẹ́yọ̀rọ̀ àlejò yẹn lágbára jọ ọmọ yín. Àwọn ló lágbára bóyá èṣù. Torí àlè lọ́rọ̀rùn lọ èṣù náà la máa lé ká lé ẹni tí ò da ẹni èèyàn burúkú ká lé lọ ká tó wá bá ẹni tó dáa wí ẹni tó ọmọ ti wá wí. Ọmọ tiyín ni adìyẹ. Àkàwé kò ń ṣe adìyẹ àkàwé ni bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ṣe lè lò nìyẹn kò dùn o kò dùn o kò dùn. Kí ló dé? Wọ́n gbé wá ni gbogbo ẹ̀ kàn sá lọ. Ẹ pẹ̀lẹ́ ṣé kò hàn fi nǹkan sétí? Rárá o. Ó yá ẹ dáhùn ẹ mú bèrè ẹyẹ. Ẹ ṣàlàyé fún mi. Ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ká tó wá fi àbọ̀ sí adìyẹ bóyá a wà ní ilé iṣẹ́ bóyá a wà ní ilé iṣẹ́ báyìí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ nípa ọmọ yẹn lẹ́ẹ̀kan bóyá a wà ní ilé iṣẹ́ àwọn méjì wá ń gbìmọ̀ pọ̀ bóyá oníbàárà pẹ̀lú òṣìṣẹ́ ó ní nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wọn oníbàárà yẹn lè jẹ́ ẹlẹ́yọ̀rọ̀ nítorí bóyá ó ṣe nǹkan tí ò dáa dúró kakọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ ẹ̀ lọ́nà a ṣe wá fi àbọ̀ sórí ìwọ tó wà nílé torí ìwọ tó wà nílé ìbáwí tiẹ̀ ó wà ní sàkání wa a sì lè gbé ìgbìmọ̀ jọ láti lè sọ pé báwo ni nǹkan báyìí ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹlẹ́yọ̀rọ̀ ó kọ̀ wá láti ibì kan ni ó tún lè gbàbò míì lọ máa sọ pé ó yá ẹ jẹ́ ká kọ́ parí eléyìí ọ̀kọ̀ọ̀kan èjèèjì láyọ̀sẹ̀ nínú ẹkù jẹ́ ká kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ ìlọ́nà ká kọ́ sọ tiẹ̀ ìyá máa sọ tiẹ̀ níbí ṣùgbọ́n ìwọ jẹ́ ká débi iṣẹ́ ṣùgbọ́n ìwọ ẹ̀hún a máa sọ níbí ó máa ń wá bíi pé jẹ́ ká kọ́ ṣe léyìí ná ká tó ṣe léyìí ká ṣe léyìí ná ká tó ṣe léyìí ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ká wá fàbọ̀ sí adìyẹ. Ẹ ṣé olùkọ́ wa. Ó yá. Ìbéèrè
òjìléní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó lé mẹ́fà. 946. Ó lé mẹ́ta àbí ó lé mẹ́fà. òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lé mẹ́fà ó yá. Yorùbá bọ̀. Yorùbá kí ni? Yorùbá bọ̀ wọ́n ní kàkà kí eku má jẹ sèse á fi ṣe àwàdànù. Kí ni sèse? Ẹ̀wà ni. Bíi ẹ̀wà. Ẹ̀yà ẹ̀wà. Ẹ̀yà ẹ̀wà. Bẹ́ẹ̀ni. Ìbéèrè ọ̀rìnléní ẹgbẹ̀rin ó lé mẹ́fà. Kí ló sọ? Kí ni ọ̀rọ̀ Yorùbá fún? Ẹ sọ. Ọlọ́run ò ní jẹ́. Graduation kí ni? Àṣeyege. Oríire. Olóòfó. Ọwọ́ yín máa ń yá. Dúró ní sùúrù. Ẹ dúró. Wọ́n ń gbé bọ̀. Ẹ jẹ́ ń kóyàn láyà jẹ. Owó inú ọ̀rá o, wọ́n ń gbé bọ̀. Graduation. Àkàyege. Àṣeyọrí. Ṣé ẹ mọ̀? Arẹwà. Ẹni agbójú òkúlé. Àṣeyọrí. Ẹni sọ̀rọ̀. Àṣeyọrí the success ni. Yeah. Kí ni graduation? Àṣeyẹ. Ceremony. Ìkẹ́kọ̀ọ́ gboyè. Ìkọ́ ẹ̀kọ́ láti gba oyè. Ṣé ẹ mọ̀ pé ìkẹ́kọ̀ọ́ gba oyè graduation ó kọ́ ẹ̀kọ́ láti gba title oyè. Yè ó tún túmọ̀ sí to live. Ṣé o mọ̀? Wọ́n ní ṣé ọmọ yẹn máa yè? Ìyẹn ni wípé àwọn bàbá wa tí wọ́n ní ìmọ̀ nínú èdè yìí tún gbé kalẹ̀ pé ìkẹ́kọ̀ọ́ gboyè ó wà. Ìkẹ́kọ̀ọ́ gba ètò àti yè náà wà. Ìyẹn ni wípé ìwé ẹ̀rí tó gbà tó bá lọ fi wá iṣẹ́, ìgbé ayé tó máa gbé ó máa jẹ́ kó yè. Ṣé ó yẹ nǹkan tí mò ń sọ? Nítorí ó wá lọ ríṣẹ́ níbì kan, ẹ ríṣẹ́ níbí, wọ́n á máa fún yín ní owó ọ̀yà yín, owó oṣù yín, ìyẹn ẹ lè fi tọ́jú ara yín, tọ́jú àwùjọ yín, ẹ wá yè. Ṣùgbọ́n ìyẹn wà. Ìkẹ́kọ̀ọ́ gba oyè, title, doctor, lawyer, kìíní kan, ó kẹ́kọ̀ọ́ láti gba oyè, láti lè yè. Ìkẹ́kọ̀ọ́ gboyè, graduation, ó yá. Ẹ ṣé. Ìbéèrè ọ̀tàléní ẹgbẹ̀rin ó lé méjì. Ó lé méjì, kí ló sọ? Kí ni Yorùbá ń pè ràkúnmí? Ràkúnmí camel, ràkúnmí. Àwọn gbà. Ó dà, ẹgbà. Ó yá. Ìbéèrè ọ̀tàléní ẹgbẹ̀rin ó dín mẹ́ta. Ó dín mẹ́ta. Kí ni Yorùbá ń pè Flask. Ṣágo? Ṣágo ń búgò.
ó kù méjì ẹyọ kan ló kù lẹ́yìn eléyìí o. Ìbéèrè kẹta lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Dárúkọ oríṣiríṣi ẹyẹ méje ní èdè Yorùbá. Nílẹ̀ Yorùbá. Ọ̀kín. Ọ̀kín ọlọ́jà ẹyẹ. Àṣá. Àṣá. Ayékòótọ́. Ayékòótọ́. Ẹyẹlé. Ẹyẹlé. Ẹyẹlé ò ní bónílé jẹ bónílé mu. Òwìwí. Òwìwí. Ṣákùrọ̀. Ṣákùrọ̀. Ẹ̀gà. Ẹyẹ ẹ̀gà. Oya. Ìbéèrè ọ̀rìnléní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Pa òwe Yorùbá márùn tó ní ojú nínú. Mo ti fún yín lẹ́yọ̀ kan nísìn. Mi ò tiẹ̀ gbọ́. Ẹ gbọ́. Ó yá. Ẹ má bínú, ẹ ràn mí lọ́wọ́ sí. Ojú tó máa bá ní kalẹ̀. Kalẹ̀, ojú tó máa ní kalẹ̀. Kò ní ṣàárọ̀ ṣe pín. Ojúkòrò kì í pa ojúkòrò jẹ. Ó wọlé, ó dùn. Ojú. Wọ́n ní kíní kan. Igi gogoro má gún mi lójú. Àtòkèrè la ti ń wò. La ti ń lọ. La ti ń lọ. Ó di mẹ́ta. Ó kù méjì. Ojú. Olóòfò. Ẹ tí ràn mí lọ́wọ́ látàárọ̀. Èyí tí mo ṣe fún yín gan lénìí mi ò rò pé. Ojú bá ní rẹ́. Ọ̀rẹ́ òdenu. Ẹ dúró náà olùkọ́. Ojú tó bá. Jẹ́ kí n ronú. Ojú tó máa bá ní kalẹ̀. Kì í tààrọ̀ ṣe pin. Ṣe pin. Ẹ ti sọ. Mi ì tí ì sọ o. Mo ti sọ. Ojú tó bá bára balẹ̀ á rí mú. Á rí mú. Ó kẹyọ kan. Ojú tọ̀rẹ́ mi ojú òtì mi ẹni yẹn gangan ni ò lójú tì. Ẹ ṣe ètò yìí láìsọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. Ẹ wà ní 50. A máa fún yín 100. Ẹ ṣé gan ni, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí a lè ṣe ètò yìí lénìí. A ní ẹ̀bùn ráńpẹ́ fún yín. Eléyìí kẹ́ máa fi mú mi tẹ́ bá ti ń dirun. Ẹ ṣé. Eléyìí náà ìwé ni kẹ́ lè fi kọ nǹkan. Inú mi dùn láti gbà yín lálejò. Wọ́n gbìyànjú gan-an.
ẹ gbìyànjú gidi. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó ti jẹ́ kí a ṣe ètò tòní. Ọba mi ọlọ́pọlọ tí ìfọpọlọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọpọlọ bá wọpọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè. Tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ. Tẹ́ bá fẹ́ kópa àbí ẹ fẹ́ gbọ́ wa lórí ètò yìí ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Ọlálékàn Fábílọ́lá ni orúkọ mi. Èjì ọba ní mi ọmọ Ọlálẹ̀ ọmọ Ajígbàgbà orin. Arígbédi sá ọ̀dọ̀fínroko arígbédọ̀rọ̀ ọ̀dọ̀fínbọ̀ àlédè jí ọba. Ó dìgbà mí o, ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, Masoyinbo ń bí. Kamari, Mama Soyinbo. Kamari, Masoyinbo ń bí. Kamari, Mama Soyinbo. Masoyinbo, má ṣe sọyìnbó. Kálejò máa lo èdè mi ni ó sọ. Masoyinbo, má ṣe sọyìnbó.